Africa Content TV. Wallahi al-azim. Ino medo púpọ̀ jù lọ. Alhamdulillah. Bó ṣe fẹ́ kẹ́yìn náà ti ṣàdúrà fún jẹ̀mọ́. Àlùfáàlù alámẹ́tòrò kọ̀ọ̀bù. Ẹ má fọkàn sí pẹ́lú àfáà nìkan làdúrà tí ó gbà ó. Ẹni Ọlọ́run bá ti gbéga ó ti gbé yẹn. Lẹ́ni tọ́lọ́run bá gbéga bá lọ́lọ́ ìjì ọyẹ́ ọ́. Yọ nù. Wọ́n ní ká ẹ ṣàdúrà. Ẹni Ọlọ́run ni wọ́n. Salatu wassalamu. Àfi ọjọ́ òní àti ìdí Ọlọ́run. Ìdùnnú Ọlọ́run ọba ní àlùbáríkà. Ọlọ́run àwọn la ọjọ́ òní. Láti orí ìmáàmù wa wọ́n fi dé gbogbo látorí ìmáàmù wa ṣọ́. Wọ́n ní látorí ìmáàmù wa ni. Wọ́n fi dé gbogbo orí àwọn olùkírun. Ó fi dé gbogbo olú àwọn olùkírun pátápátá tá a wá kírun bí. Àlùbáríkà tó lọ yọ́nú sí. Wọ́n ní àlùbáríkà tó lọ ti yọ́nú sí. Wọ́n fi ṣẹ̀kẹ́ gbogbo àwọn. Wọ́n náà ti ṣẹ̀kẹ́ obìnrin wa. Wọ́n ní gbogbo wa náà lápapọ̀. Àwa fi àdúrà yìí. Wọ́n ní àwa fi àdúrà yìí. Àwa fi tọrọ fún gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́. Àwa fi tọrọ fún gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí Mákindé. Àlùbáríkà tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run yìí. Wọ́n ní tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run yìí. Tó jẹ́ ìyọ́nú Ọlọ́run. Tó jẹ́ ìyọ́nú Ọlọ́run yìí. Àti wá fi tọrọ fún Ṣèyí Mákindé. Àtọ̀run wọn àṣàṣẹ́bẹ̀ fún gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ náà. Àti gbogbo àwọn jàmá àwọn alátòkè délẹ̀. Ọlọ́run wọlá ọjọ́ òní. Ọlọ́run jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀. Bàbá Olúbàdàn bàbá ọba. Àlàáfíà àti kí Ọlọ́run àti ìdẹ̀kùn Ọlọ́run. Ọlọ́run bá wọn fi fún bàbá náà. Àti gbogbo àwọn olóyè látòkè délẹ̀ délẹ̀ Ìbàdàn. Àti gbogbo àwọn àgbààgbà tí ajágbàgbà ń lu Ìbàdàn yìí. Tí ajágbàgbà ń lu Ìbàdàn yìí. Àlàáfíà tó péye. Ìkẹ́ Ọlọ́run wa. Ọlọ́run wa. Ọlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ọlọ́run ní orílẹ̀ bá ṣe fẹ́. Ọlọ́run wọlé àbá ìmáàmù tí wọ́n dúró yìí náà. Ọlọ́run wọlé àsẹ́mà tó lọ́n gbé dúró yìí. Dídùn bẹ́ẹ̀ funfun bẹ́ẹ̀. Ọlọ́run wọlé abẹ́ ìgbẹ́kọ̀ dá lórí. Ọlọ́run ní orí bẹ́ẹ̀. Ọlọ́run ilé àbẹ́ ìgbẹ́kọ̀ dá lórí.